oníkan amiru sáré wá máa bọ̀ ìwọlé bàbá. akíwọlé bàbá wa àgbà oníkan ọlọ́mọṣẹ́ ìjárí bàbá pẹ́ bàbá àgbà olówó lágbà ajísọpẹ́ asalaati ahlambehudurikum ọlọ́mọṣẹ́ ìjárí bàbá pẹ́ kódà bí mo tún ti ń gbọ́ bàbá mi àgbà ajísọpẹ́ bàbá mi àgbà ajísọpẹ́ aṣípa Allahu Akbar ahlambehuduri àwọn àgbàlagbà sẹ́rẹ́ àwọn tí wọ́n dé sí ìjókòó yìí àwọn èèyàn gangan ni wọ́n tún dé yìí. akíwọlé gbogbo àwọn àgbàlagbà yìí o ọlọ́mọṣẹ́ jẹ́ kí á rí yín pẹ́. àmín. bàbá àgbà Maulana Sheikh Abdul Qadir oníkanun Maulana Sheikh Qadiri oníkanun àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo ni. Maulana Sheikh Qadiri oníkanun àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo ni. Maulana Sheikh Qadiri oníkanun bàbá Gbají sọ pé bàbá Gbají sọ pé báwọn àgbàlagbà bá wọ̀ jókòó bó ti gbọ́dọ̀ rí náà ní rí yẹn. Maulana Asalaati olówó lágbà Maulana Sheikh Qadiri oníkanun àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo ni. Maulana Sheikh Qadiri oníkanun àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo ni. bákan náà bàbá mi àgbà sípa bàbá àgbà Waladu Niyas. àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo. òjò tó rọ̀ tí ó ti dà ẹ sọ pé so tán má sọ bẹ́ẹ̀ mọ́ ajísọ pẹ́ kọjá kí ló ní. owó tẹ̀yìn fi ṣe fàárì ni bàbá ń pín ká. bàbá mi àgbà ajísọ pé má fọmọ lákèwé báàlù mọ́ kò lè jọra wọn. àkànbí kọjá ní tẹnìkan lè pè dáńbánsá olóore wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe. olóore wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe. bàbá Gbají sọ pé olóore wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe. olóore wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe. ẹ dákun ní sìn wọ́n ń lọ síbi ètò nìkan náà nìyẹn àmọ́ bàbá mi Àgbàjí sọ pé wọ́n fẹ́ dìde. bàbá Àgbàlẹ̀ Arudi Chief Imam of Alausa Police Station bàbá mi Àgbàlẹ̀ Arudi ẹ jẹ́ gba ti bàbá mi Àgbàjí sọ pé ná ẹ dákun olóore wa tó bá fi hàn akíwọlé bàbá wa ìmáàmù àgbà bàbá Àgbàlẹ̀ Arudi bíjòkó ìbá ti sẹ́tù táwọn àgbàlagbà ń jòkó àmọ́ wa bá ń tó kàn lọ bàbá ti ń parí nìka reception wà àjọ ráyè farabalẹ̀ lónìí iṣẹ́. ẹ dákun ẹ jẹ́ apárí nìkan ká wá bọ́ sórí reception. bàbá mi Àgbàjí sọ pé ààrẹ mùsùlùmí gbogbo tí ń jẹ́ ọba ilé àtọba òkè ọlọ́run mọ́sá ìjẹ́mi yín ó gùn fún wa sà. ọlọ́run jẹ́ àárín yín pẹ́. ọlọ́run má ṣe yín lọ́fọ̀ tí ó ṣe Islam má fi kú tó yáwọ́ pa yín alibarika ladam Muhammad wala wala hawla wala quwwata illa billahi aliyyil azim. bàbá mi àgbà Maulana Sheikh Abdul Qadir oníkanun ọlọ́run mọ́sá ìjẹ́mi bàbá ó gùn fún wa ọlá la ilaha illallah ọlá Muhammad rasulullah. àwọn àgbàlagbà tá à ń forun wọn sásọ náà ni tẹ́ bá rí i pé wọ́n wọlé ara àkànbí ò balẹ̀ mọ́ ara fọ́rẹ́ ò balẹ̀ mọ́ nígbà tí wọ́n wọlé
àwọn bàbá táwọn kan ò tẹ̀ retí pé wọ́n lè ráyè ti ru wa yìí ni níbi tí wọ́n bísí dé wọ́n dẹ̀ tún ráyè wa àfi ká kí wọn gan ọba tó níyìn yóò bá wa kí yín jù báyìí lọ. àmín. alibarika ọlànà Muhammad bàbá àgbà Maulana bàbá gbogbo àfa yúùtì pátápátá mo lè pè wọ́n bẹ́ẹ̀ Maulana As-Salati olówó lágbà awalu salihin bàbá dáadáa ọlọ́run jẹ́ mi yín ó kún fún wa sá. àmín. ọlọ́run ní sẹ́yìn lọ́fọ̀ tí ó ṣe Islam. àmín. alibarika ọlànà Muhammad bàbá ayakumullah. ẹ dákun kí o gbójú agbo yóò ṣẹ́tù. bàbá àgbà As-Salafi olùkọ́ àgbà bàbá tí gbogbo ayé ń jẹ àní jẹ́ ń pa alibarika ọlànà Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run la ilaha illallah anukunla ọlọ́run jẹ́ mi yín ó gùn sá. mo ti ní ọmọ wa kí jimá ń bí ìmọ̀ o má wá jimá ìmọ̀ o ẹ̀yin oníwẹ̀ odò ẹ̀ jẹ́ kí kútúbà mi ẹ̀ jádùn àti ìṣẹ̀lẹ̀ yín lórí ó gbà ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ ọlọ́run la ilaha illallah ọlọ́run mọ́sá ìjárí bàbá àgbà As-Salafi pẹ́ ẹ̀rí wọ́n tún fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ti máa ń ṣe wọ́n tún fẹ́ ṣe bẹ́ẹ̀ fọ́mọ wọn ọlọ́run jẹ́ mi àwọn bàbá yóò gùn èmi lẹ fúlẹ̀ lẹ́yìn sà ẹ̀mí yóò gùn sà ẹ̀mí yóò gùn sà ọlọ́run mọ́sá ìjárí yín pẹ́. olórí wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe olórí wa tó bá fi rán aláàánú wa dúpẹ́. ẹ dákun tábà ti ya fọ́tò tẹ ẹ já fojú agbo ilẹ̀ ẹ já fojú agbo ilẹ̀ ẹ dákun olórí wa tó bá fi rán olórí wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe olórí wa tó bá fi rán aláàánú wa dúpẹ́ ó ṣe. fi ojú àgbo yẹn sílẹ̀ náà tó ń bọ̀ wá náà gángan bẹ́ẹ̀. dákun fojú agbo ilẹ̀ ẹjọ́jú agbo yóò kílẹ̀ àkálẹ̀ rọ́nà lọ. lọ́jọ́kọ̀ ọ̀nà gángan bẹ́ẹ̀ látàrí mo ti rí ọ lọ́jọ́kọ̀. Mọ̀lánà Ṣéwù Kọ́dírì oníkan wọn. àyànfẹ́ ọlọ́run tó ń jíṣẹ́ òdodo ni. Mọ̀lánà Ṣéwù Kọ́dírì oníkan. Mọ̀lánà Waladun Niyas. ọlọ́run tó ń jíṣẹ́ òdodo. àmọ́ wàlọ́hì Zumale la akibar baba olówó lágbà limanzako azabalima likọtun